Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ. Àwọn àwọn ará àwọn ará pálásì yìí mẹ́wàá ṣẹlẹ̀ ní Dínníyàn pẹ̀lú gbogbo oríṣiríṣi dírámà tó ń ṣe. Bí ìgbà tán dírámà náà ni home video gan pa táwọn pípù yìí bá àti home video ó máa ṣe. Home video náà là ń wò. Home video ni gbogbo wa ń wò tá à ń kọ́mẹ́ǹtì lórí. Ẹ rí i pé àwọn pípù yìí, mo tiẹ̀ tún gbọ́ pé ẹnìkan pè wọ́n ní grandmas. Wọ́n ní ọjọ́ tí àwọn grandmas bá kúrò ní ààfin pé ká má pè wọ́n lólórí mọ́, pé ẹ ń pè wọ́n lólórí pé ẹ tiẹ̀ ń fún wọn ní ayé jẹ. Ẹ tún fún wọn ní privilege. Ẹ ń pọ́n wọn lé. Pé grandma ni gbogbo wọn, àwọn grandmas. Because wọ́n fi lé ọkọ kan lẹ̀ tán wá tí wá join ilẹ̀ kábíyèsí. Ẹ rí i pé tí ò bá jẹ́ pé kábíyèsí gan-an fúnra ẹ̀, tí ò bá jẹ́ pé ó ní nǹkan tó ń lò fún kábíyèsí láti wọlé, àwọn girlfriend, àwọn aṣẹ́wó burúkú, wọ́n fi ilé ọkọ wọn lẹ̀, wọ́n dẹ̀ sá fọ́mọ́lẹ̀, wọ́n wá sáàfin kábíyèsí níbi tí ọmọ inú wọn ti ń fẹ́ ọkọ. Wọ́n dẹ̀ ti ọmọ yẹn kúrò. Wọ́n wá ń claim pé àwọn olórí. Àwọn olórí láti bó ṣé olórí ní ibi tẹ́ ti kọ́kọ́ fọ́kọ ni? Àbí ẹ kàn wá lọ́sàn-án ọ̀gàn torí pé kábíyèsí olójú kò mú kó lọ ní kábíyèsí torí ẹ̀ ló ṣe irú yín. Kábíyèsí bó ṣe wà tó wá pé lóòótọ́ kábíyèsí fẹ́ ìyàwó lé Naomi, àwọn chassis gan ni. Àwọn ọmọ tó yẹ kó àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù tó ṣẹ̀ṣẹ̀ já ọmú ní àyà ìyá wọn, àwọn ló yẹ kí kábíyèsí mú. Kò sí nǹkan tí kábíyèsí wá tì ní Nàìjíríà yìí. Ọmọ ọlọ́mọ. Kábíyèsí tó jẹ́ pé is an handsome man and tẹ́ bá ti ẹ̀ rí gan pàápàá ẹ mọ̀ pé ọmọ tán síbẹ̀ ni. Ọkùnrin gbọ̀gbọ̀rọ̀ tó síngbọnlẹ̀ tó jẹ́ pé ìwà tútù tún wà lára. Ohun kan tán fi ń rí àbí pé wọ́n rín kábíyèsí fín nìyẹn because ó like everybody. Ó kó gbogbo èèyàn mọ́ra. Kì í ṣe pé bóyá nítorí pé ó kó èèyàn mọ́ra, lẹ́yìn náà wá lọ ń lo nǹkan fún pé kó bá yín ṣe papọ̀, lẹ fi di túláàsì. Wọ́n ní girlfriend lẹ bá kábíyèsí, lẹ ń bá ṣe. Àfìgbà tẹ́dẹ̀ débẹ̀ tẹ́ sọ pé girlfriend ni. Ẹ jẹ́ ká tètè bẹ́ẹ̀ mú bá ṣe máa ń ra wa mọ̀ káwa náà lè di olórí. Tẹ́dẹ̀ fi ilé ọkọ lẹ̀. Ojú gbà mí ti fún ẹ̀yin grandmas yẹn. Tẹ́ wá fẹ́ ọmọ inú yín. Ìjọ́ wo ni kábíyèsí yìí? Ìjọ́ wo náà yìí pé 50? Tẹ́yìn tẹ́ ti ná gbàrà tẹ́ ti ná gbòòrò gbogbo yín pátápátá ló ti tọ́lé ọkọ kan wò tẹ́ ti fọkọ lẹ̀. Èdè wá ń disturb kábíyèsí. Ọlọ́run dẹ̀ máa dà fún yín pẹ̀lú gbogbo nǹkan tẹ́ lò fún kábíyèsí. Tí kábíyèsí tó fi ṣí ọ̀nà tó fi lọ ń bá yín ṣe papọ̀. Nísìnyí kábíyèsí wá ń gé kàjẹ́ pé Ọlọ́run má jẹ́ ká bàámọ̀ kó kẹ́yìn lọ́rọ̀ wa. Bẹ́ẹ̀ tó yìí dá o. Ó yìí dá báyìí tó lójú kábíyèsí tètè ká o láti sáré lọ mú ìyàwó ẹ̀ padà. Kí leléyìí? Kí ìyàwó mú padà. Wá ní pé kò gbọdọ̀ mú padà. Ẹ rí pé ẹ ti tẹ́. Ẹ rí pé ẹ̀yin grandmas láàfin ẹ ti tẹ́. Ẹ rí pé ẹ ti láṣejù torí ẹ̀ ni Ọlọ́run ṣe ń kó Naomi yọ. Kò sí ọwọ́ kọ́wọ́ tẹ́ fẹ́ gbé báyìí tọ́lọ́run ò ní ṣiṣẹ́ mọ́ yín lára. Ẹ kàn bẹ̀rẹ̀ sí ní da kábíyèsí láàmú, ẹ ń da Naomi láàmú, ẹ ń da kábíyèsí láàmú. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń ṣẹ́gun fún Naomi. Ọlọ́run ò gbà fún yín ni. Ló ń gbèjà Naomi. Kí ni ká ti gbọ́? Ẹ ní kọ́ ọmọ yẹn, ẹ dẹ̀ lé ọmọ yẹn kúrò bẹ́ẹ̀. Ojú kábíyèsí wá ká pé kóun tó sáré lọ mú ìyàwó òun padà. Ẹ bá ní níbo kì í ṣe bíbà. Ẹ rí pé ìkà ni ẹ lè ever win ní ogún tẹ́ fi torí ẹ̀ tẹ́ fi lé Naomi kúrò ní ilé ọkọ ẹ̀. Lágbára Kristi ogún yẹn ò lè tó yín lọ́wọ́. Àbùkù lẹ́dẹ̀ máa kàn. Àbùkù lẹ́ máa kàn. Ẹ ti ń kàn àbùkù ọ̀hún. Ẹ ti ń kàn kó wùn yín. Kẹ́ mú babaláwo gbogbo àgbáyé yìí. Ẹ sọ wípé ẹ fẹ́ máa ṣe nítorí ẹ fẹ́ máa lo àwọn babaláwo gbogbo àgbáyé lórí Naomi. Kò lè jọ́. Òfo lẹ́ máa mú bọ̀. Òfo lẹ́ máa mú bọ̀. Ṣèbí
tó ń pe grandma Mariam tó jẹ́ pé òun ni grandma gbogbo wọn bẹ̀ àti olórí Rónkẹ́ àwọn grandmas gbogbo wọn pátápátá ṣebí ẹ ti ń kà àbùkù ẹ ti ń tẹ̀ oríṣiríṣi nǹkan táwọn alálẹ̀ tó ti dán nǹkan wò lára yín tipẹ́tipẹ́ tára bá ti tù yín tán báyìí ẹ tún padà síbẹ̀ ẹ tún ń retí nǹkan táwọn alálẹ̀ tó máa ṣe fún yín alẹ́ ẹ̀ lọ́rọ̀ gbọ́ torí olè nǹkan tẹ́ fẹ́ jẹ wọ́n ti ní olórí Rónkẹ́ àwọn ọmọ ẹ̀ ti wá wọ ní ààfin ó ní láwọn ò lè fi ilé ọkọ òun lẹ̀ ta lọkọ tẹ́ ń fún ẹ̀rú gbàbùkù ta lọkọ ta làlẹ̀ ẹ̀yin àlè kábíyèsí tó bá jẹ́ pé kìfẹ́ tó tún ó ti yàmọ̀ pé tóògùn bá ti sunko bó ṣe máa ń rí nìyẹn ẹ kàn wá ń jarun pa ẹ̀ ń jarun pa pé pé kábíyèsí Queen Naomi ò gbọdọ̀ wá gbọ́kọ̀ wọn Queen Naomi ò gbọdọ̀ wá o torí husband snatcher ni Queen Naomi tó bá jẹ́ pé ẹ̀yin gan pàápàá ẹ ní ìfúnrònú ta ló husband snatcher láàárín ẹ̀yin àti Naomi pé kẹkàn lánú kẹ́ sọ̀rọ̀ ó dàbí pé babaláwo tẹ ló ń bá yẹn babaláwo ó ti gbé ó ti mú gbogbo ọpọlọ gbogbo wọn ó ti yòrò fún wọn mọ nǹkan tó tọ́ tó yẹ kán ṣe ẹ mọ nǹkan tó tọ́ tó yẹ kẹ́ ṣe ẹ kàn sọ̀rọ̀ ẹ kàn lánú ẹ sọ̀rọ̀ ẹ̀yin àti Naomi ta ni gold digger ta ni husband snatcher ó mà ṣe orí Naomi á dáa fún gbogbo yín torí ẹ̀ lọ́lọ́run ò ṣe nígbà fún yín níbo lẹ ti rí ṣẹ́fì pọ̀ ọlọ́run wa kò sí ń bí rúdurùdu náà bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ṣe ń fèlè yín nígbà gbogbo ẹ̀yin ṣe mọ̀ pé ẹ̀yin nìkan lẹ ti ń fọwọ́ ara yín ṣe ra yín kábíyèsí sí àti lelelele yín tó ti sẹ́tù yín pé kẹ́ máa ẹni ńlá pé ààfin yẹn ṣáà ni cover your dead body pé ńgbà tí àfi tó ẹ bá máa kú dẹ̀ lè kú sáàfin fún kábíyèsí ẹ máa lọ ni kẹ́ lọ kú sílé yín ẹ̀yin ìka wọ̀nyí ọmọ ẹlẹ́jẹ̀ tútù tó yẹ kí kábíyèsí fẹ́ láti fẹ́ yàwó lé Naomi tó bá jẹ́ pé ẹ wá nǹkan láti lò fún kábíyèsí ẹ bá ti jẹ́ kí kábíyèsí kó lọ fẹ́ ẹlẹ́jẹ̀ tútù bíi ti Naomi ogun wọn bá máa gbé láyọ̀ àtàlàáfíà ẹ mọ̀ pé ẹ̀yin girama tán lọ gbé yẹn ẹ kàn fún ọmọ ọlọ́mọ ní headache torí àwọn ọmọ kéékèèké wọn ò ní rí tẹ́nibọ̀dì rò bẹ́ẹ̀ débi wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ lọ́ọ́ máa ṣe wọ́n máa yíwọ́ padà fún kábíyèsí kó lè nífẹ̀ẹ́ wọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó mà ṣe wọ́n ní arígiṣẹ́gi bá ṣẹ́gi tán ó máa forí ara ẹ̀ gbé nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kó rí ẹ̀yin èèyàn wa in fact tá bá ní ká máa ro ọ̀rọ̀ yìí ká máa sọ in fact ó máa dùn yàn ju bá a ṣe ń sọ yìí lọ ẹsẹ̀ jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀ yẹn tá bá tún rí gist míì tó tún dùn á gbé wá sétí ìgbọ́ yín ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ dẹ̀ wá subscribe ẹ ṣeun tó bá jẹ́ first time tó ṣe mọ́ gbóhùn wa ẹ bá wa túbọ̀ subscribe kẹ́ bá wa share ààbò Ọlọ́run adájú àánú Ọlọ́run wà pẹ̀lú ọwọ́ tẹ́ fi ń subscribe agbára ẹ̀jẹ̀ Jésù ọwọ́ yẹn ò ní rọ̀ rere lẹ máa fi ọwọ́ yẹn gbé nǹkan rẹ̀ ṣe o ní orúkọ Jésù Olúwa wa amen bye.